tó sunkún nígbà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ woman àti principal àwọn méjì ẹ̀ ló dàbí ẹni kó jẹ́ adult gbogbo àwọn tó kù student ní gbogbo àwọn pupils àwọn ọmọ kéékèèké ta ló mọ irú ògo àti ìrànlọ́wọ́ táwọn ọmọ yẹn tí wọ́n jẹ́ fún ìran Yorùbá gbogbo wọn ni wọ́n kó lọ o nínú ìwádìí tá a dẹ̀ ṣe kò sí Fúlàní nínú àwọn ọmọ tó ń kó ọmọ Yorùbá ní gbogbo wọn o ọmọ Yorùbá ní gbogbo wọn tó kó lọ pápátá kò sí Fúlàní nínú wọn ibi tí mo wá lọ òun lẹ́yìn tọ́lọ́run fẹ́ bínú sí tọ́lọ́run ti bínú sí tọ́lọ́run bẹ́ẹ̀ mọ́ bínú sí tí ẹ rí gangan ju pé kẹ́ ẹ fọ́ọ̀t àwọn tó ń ṣiṣẹ́ lọ ààrẹ Gani Adams Ọlọ́run máa bínú sí ẹ ó rí bó ti tẹ́ni yẹ̀yẹ́ gan ni bọ́mọ kékeré rí ẹ á ṣépè fún ẹ bàgbàlagbà rí ẹ á ṣépè fún ẹ bí màjèsí rí ẹ á ṣépè fún ẹ ó ti dún ní yẹ̀yẹ́ Sunday ọmọ Adéyẹmọ mo gbé fún ẹ òṣùbà rere òṣùbà rere òṣùbà rere Sunday ọmọ Adéyẹmọ òṣùbà rere òkè mo gbé fún ẹ gbogbo ṣe ń tójú ẹ tó ààrẹ onígi òro bó ṣe ń rojú ẹ tó ṣé Sunday dá ẹ lóhùn Sunday wọn ń pariwo kiri kò kàwé kò ṣe ó tún ní majority ó tún prove majority jù ẹ lọ ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ó hàn kedere pé ààrẹ dìídì pàṣẹ fún gbogbo àwọn ọmọ OPC àwọn ajá OPC tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ Sunday tí wọ́n pè lórúkọ oríṣiríṣi ààrẹ ló dìídì pàṣẹ fún wọn pé ẹni tí ò bá ṣiṣẹ́ nínú yín a máa sákẹ́ a máa lé kúrò nínú ẹgbẹ́ reality òun lẹ́gbọ́n lẹ́nu ilé nìyí o ààrẹ pàṣẹ fún gbogbo wọn ní pé ẹ lọ mọ ṣẹ́pẹ̀ fún Sunday ẹ rí i pé ó ti wá dé lẹ́bù pé àtobìnrin wọn àtọkùnrin wọn gbogbo wọn náà jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ìwọ̀nba wọn tán jẹ́ bàbá olórùka àti bàbá Caro White àti Ọlámídé àwọn tí wọ́n ní ìjáde tẹ́lẹ̀ nìyẹn tí wọ́n sọ̀rọ̀ fún ààrẹ bọ̀ báyìí wọ́n ti wá change wọ́n ti ní àwọn ìyá alábẹ́ títọ́ náà ó ti wà láàrin wọn ìyá olóbò rírùn ó ti wà láàrin wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ààrẹ ti pa àṣẹ wípé ẹ jáde lọ máa ṣẹ́pẹ̀ fún Sunday Igboho gbogbo nǹkan tó bá ṣe máa condemn ẹ máa bàjẹ́ ààrẹ ìwọ sọ̀rọ̀ oní Sunday Igboho ọlọ́ọ̀rẹ́ ìjọba ni oníwọ̀ kì í sọ̀rọ̀ ìjọba ó lè sọ̀rọ̀ ìjọba tó rú ní ìgbéraga ni ẹ̀ àwọn amọ̀ ẹ̀ ààrẹ Gani Adams amọ̀ ẹ̀ onígbéraga ni ẹ̀ ẹni ibi ni ẹ̀ kí gbọmọ rẹ bá lùwẹ̀ báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ ìjọba tó wà lóde ṣe bó fi bí sú ni ṣé bó fi bí sú Tinubu ni agbọ́tọ̀ àmọ̀tọ̀ bàbá Fáṣẹ̀hùn tó gbé ẹ wá ibi ló fi sú Fáṣẹ̀hùn ó bójú bàbá yẹn jẹ́ ni gùrùmọ́ ẹ̀ ló pa bàbá yẹn tí wọ́n bá sọ pé wọ́n ló pa Fáṣẹ̀hùn ìwọ ló pa Gani Adams bàbá oníke òru ọ̀rọ̀ lọ́mọ ilé tí ẹ̀jẹ̀ fẹ́ gbọ́rọ̀ ní àdèmà fún ẹ ìbàjẹ́ tó o ti ṣe nílẹ̀ Yorùbá Gani ọkùn bí ọ̀pá ìbòjú rere tó ṣe lọ nìyẹn tó bá tiẹ̀ ní rere kankan tó ṣe òun ní rere kankan tó ṣe tọ́gìrì ọmọ ta òun ló ṣe tó fi sọ pé òun ṣe ló ṣe wàá sọ fáwọn kiri pé ó ṣe activist ká ló ṣe activist fún do you even know the definition of activist do you know what it means to be an activist Tinubu tí wọ́n pariwo wípé o kì í ṣọ̀rẹ́ ẹ̀ tí ìbá ṣe pé ààrẹ kó o ya aláìní tìjú Gani Adams o ya aláìní tìjú tó bá yẹ pé o kì í ṣe aláìní tìjú ni ṣe bí ibi ló fi Tinubu ọjọ́ tí Ọbásanjọ́ nìkan pa ẹ́ gbogbo wa là ń pariwo Ọbásanjọ́ ìkà kiri kan àwọn èèyàn ń jà nítorí ẹ̀ láìmọ̀ pé wọ́n kọ́kọ́ lẹ́ni bí ìkà ènìyàn. báyọ̀ náà fọ̀rọ̀ fún yín ẹ̀yin ọmọ Yorùbá kẹ́tẹ́ tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́gbọ́ mo ní details sí ni máa gbé jáde fún yín sí. ìwọ sọ̀rọ̀ olóòkè sọ̀rọ̀ ìjọba tó wà lóde ó sá sọ̀rọ̀ Jonathan àbọ̀ sọ̀rọ̀ Jonathan nígbà tó sọ̀rọ̀ Jonathan gbé contract fún àbí ògbé fún owó tó bá ń bẹ àwọn mélòó ló fún nínú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC Gani mélòó ló fún nínú àwọn ọmọ OPC nínú owó tó gbà àwọn mélòó ló gbé dọ́bẹ̀ nínú contract tí Jonathan gbé fún ẹ ayé ọmọ pariwo Sunday Igboho ọmọ jáde kó condemn ẹ àwọn tí ò tiẹ̀ Sunday àwọn àgbàgbà nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó jáde tó condemn ẹ pé kí ló dé tó gba contract lọ́wọ́ Jonathan Sunday Igboho ò tí gba contract o ó ní mo ní ọmọ ẹgbẹ́ jagunjagun tí wọ́n volunteer ara wọn volunteers ọmọ Yorùbá tòótọ́ pé àwọn rẹ́dí àti gbèjà ìran ọmọ Yorùbá láti defend ilẹ̀ wa ṣùgbọ́n àlè ṣe láì lórúkọ òun la fi gbé ìwé ẹkùn dìde tá a fi orúkọ wọn sílẹ̀ lábẹ́ ìjọba kíjọba lè mọ̀ Sunday Igboho máa gba lẹ́tà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì kò máa gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ọmọlọ́mọ máa jáde ó máa ń defend ilẹ̀ Yorùbá ìwọ́de ń jáde ó lè kọ́ dẹ́mẹ̀ ó pàǹkà tó ṣe jẹ́ Ọlọ́run àbáṣẹ tiẹ̀ náà jẹ́ Gani ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń sa ògùn yín ẹ lọ pé ògùn yín bẹ́ẹ̀ ṣe ń pé àwọn àjẹ́ mẹ́ta kẹ́ mọ́ ń pè é lọ pé àwọn àjẹ́ tó máa táwọn original àjẹ́ máa báyé wọn jẹ́ àwọn àjẹ́ gidi
àjẹ́ tẹ́lẹ̀ làjẹ́ ń ṣèkà, àjẹ́ ò ṣèkà mọ́, àjẹ́ kò tí ń rìnà, àjẹ́ ti lo iPhone 17 Pro Max, àjẹ́ ò gọ̀ mọ́, ojú àjẹ́ ti là, àjẹ́ ti mọ̀ ọ́tọ̀. Àwọn olóòórùn tẹ kóra tó ń kóra wọn jọ tó ń pera wọn lájẹ́ tán láwọn ń ṣègbè fáwọn kan, orí wọn ò pé, bá mi sọ fún wọn pé orí wọn ò pé. Jẹ́ kó yé wọn pé orí wọn pé mo sọ pé kò ṣe kíni, orí wọn ó ti gbá òkúta. Fake kò nídìí láti sọ fún ìdájọ́ mọ̀ pé fake àjẹ́ ni wọ́n. Original àjẹ́ àwọn ló máa wá dá sẹ̀ríà fún àwọn àjẹ́. Ẹ bá jáde dúdú, ẹ bá jáde pupa, ẹ bá jáde yellow, ẹ bá jáde green kò kan yé. But àwọn àjẹ́ original proper àjẹ́ wọ́n máa bá mi, wọ́n máa dá sẹ̀ríà fún yín. Ẹ̀yin olubi gbogbo wọ̀nyí. Gani nígbà tó fẹ́ kú tí Ọbásanjọ́ sọ pé ẹ mú wá láàyè lóòkú, ẹ bá mi gbé ẹgbẹ́ òkú ẹ̀ wá fún mi tí ẹ bá rí mú láàyè. Ọbásanjọ́ máa gbẹ Tinubu máa dìde fún ẹ. Wọ́n ti ẹ̀ sọ unconfirm bí wọ́n náà ṣe máa ń sọ wá ní unconfirm report. Unconfirm report wọ́n ní Tinubu ló jókòó nígbà tó fẹ́ ṣe marriage pé Tinubu ló jókòó bàbá fún ẹ pé Tinubu was there with you. Gani kí ló fi sú Tinubu? Ibi ló fi sú. Kì í ṣe gbogbo èèyàn ló ń dáríjì èèyàn bí irú àwọn wọ̀nyí tí wàá ṣẹ̀ tá a tún dáríjì ẹ̀. Kì í ṣe gbogbo èèyàn ló ń dáríjì èèyàn bí Sunday Igboho tí wàá ṣẹ̀ tí wàá dárí tá tún dáríjì àníkàn sí wàhálà. Ibi kan ló fi sú Tinubu ní báwo ló ṣe fẹ́ tọ̀ rẹ̀. Ìwọ tó fi èèyàn lé eku sí ẹ, ìwọ dẹ̀ lé ejò sí. Ó wá ní kò ní bínú. Báwo ni kò ní ṣe ní bínú sí ẹgbà tó jẹ́ pé ewu bí èèyàn ní ẹ? Bó o ṣe bá tó bá yẹ pé Tinubu gbà ẹ mọ́ra ni mo fọlọ́run múra wàá ti gbìyànjú láti bá ayé Tinubu jẹ́. Pẹ̀lú pé kò gbà ẹ mọ́ra mo yẹ ìbàjẹ́ tó ti ṣe fún Tinubu. Mo wo interview ẹ̀kan tó ṣe, ó bá Tinubu jẹ́ ọba yí ẹ̀jẹ̀ látòkè títí nílẹ̀ ni. Ó ní gbogbo ẹgbẹ́ tó wà lẹ́yìn Yorùbá pátá oní Tinubu ló dàrú, oní Tinubu ló pin, èèyàn burúkú ni Tinubu, apààyàn ni, olùbí ònìyàn ni, kò sára tí ò lè dá, kò sí tó sọ. Gani Adams kò sẹ́ni tó ní tiẹ̀ rò tó bá rọra ń ṣe tiẹ̀ kó rọra pẹ́nu ẹ̀mọ́ kó máa wòran tí ìjọba mi ìbá débẹ̀ tó tẹ lọ́rùn tó sọ pé ẹni yìí tó débẹ̀ yìí èèyàn tèmi tún ni tó lọ bá ìbá àbúkọ́ gbé Nàìjíríà fún ẹ̀sìn contract fún máa bá wa ṣọ́ gbogbo Nàìjíríà ìbá gbogbo ilẹ̀ Yorùbá ní ẹ lọ́wọ́ ṣé bí wàá dúró tiẹ̀ ni kí ló ń ba yí ara ẹ̀ jẹ́ fún orísun tèmi. Ìwọ lọ́lọ́run máa bá tiẹ̀ jẹ́ ààrẹ onígi òru Ọlọ́run tiẹ̀ ṣe àfáàsì ló ti parí ọ̀rọ̀ ó ní púrúkù ni which is fact ó ní ẹnu lásán ló ní ó dẹ̀ ti púrúkù ẹ̀ fún wa nínú interview burúkú tó lọ grant yẹn. Ìwọ ń sọ wípé o ò fẹ́ kí gómìnà kọ̀ọ̀kan fi ẹgbà star ìdí ni wípé wọ́n sọ pé òun wà gbádá Ládòkè Akíntọ́lá wà gbádá Abíọ́lá náà wà gbádá ṣé òun wà ní wà gbádá ni òun máa wọ̀ tó òun bá wá tán òun gbọdún pé jẹ́jẹ́ máa mú díẹ̀ díẹ̀ sórí lórí ọ̀rọ̀ agbádá tó sọ yìí agbádá yẹn náà máa fi wé ojú ẹ̀ Gani wọ́n fa agbádá yẹn wọ́n fi wé ojú ẹ̀ ìwọ fara ẹ̀ wé Ládòkè Akíntọ́lá Ládòkè Akíntọ́lá kò èmi ò rí bí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n rí owó lọ́wọ́ Ládòkè owó pìtìpìtì owó wọ́n dẹ̀ rí ipò àbò ti gbàgbé ni ìgbàgbé sí ẹni Gani Ládòkè Akíntọ́lá òun ni gómìnà òun ni premier of Western Region àbò ti gbàgbé ni Ládòkè Akíntọ́lá Western Region premier ni ó dàbí òun ni gómìnà gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá nígbà yẹn òun ni equivalent to president of many countries in Africa Ládòkè tó ń sọ yìí ó dẹ̀ ti jẹ́ ó ti ṣe premier kan tó sọ di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kò nítorí kò ń gba Ààrẹ Ọ̀nà Kakanfò kó gbàgbádá sílẹ̀ kó lóun ò lágbádá mọ́ iṣẹ́ òṣèlú tó ń ṣe kò lè jẹ́ kó ráyè ṣe àsìkò tí ìbádẹ́ parí ìjọba gẹ́gẹ́ bí premier of Western Region kó parí ìjọba yẹn kó wá gbàgbádá sílẹ̀ kó bẹ̀rẹ̀ iṣẹ́ kí ló gbẹ̀yìn ẹ̀ ikú ló fi dá àbí kí n ṣe ìbọn ni wọ́n yìí Ládòkè Akíntọ́lá tó àbá tiẹ̀ sí nílẹ̀ agbọ́tò Gani bàbá ọlọ́pàá òru Ládòkè Akíntọ́lá kí ni wọ́n fi bá ìbọn ẹ̀yìn tẹ́ wà láyé ṣáàjú ni ẹ sọ fún mi pé lọ́pọ̀ pa ṣèbí 1966 ni wọ́n pa sọ àbí kì í ṣe ìbọn ni wọ́n yìn pa what are we talking. Tó bá jẹ́ pé wọn ò yìnbọn pa Akíntọ́lá ọ̀rọ̀ pé kò ní pa gbádá wá jà fún Yorùbá á jà bí ò dẹ̀ jà ìtàn wà yí pé Akíntọ́lá múra rẹ̀ òun gán gbàbọ̀dè ó pàdé àpòpọ̀ máwọn Fúlàní against ìtọ́ ọmọ Yorùbá ń fẹ́ bóyá gbogbo ẹ̀gán ló jẹ́ kí ìbọn rán torí wọ́n sọ fún apálágbára Akíntọ́lá ṣé wọ́n yẹ kí ìbọn kan mú wẹ́rẹ́ bẹ́yẹn kó dẹ̀ sùn sílẹ̀ kó dẹ̀ kú ó dájúdájú ṣe é ṣe kó jẹ́ kó ìwà ọ̀dàlẹ̀ tó ṣe ló jẹ́ kó nǹkan kù tó kọ́ ni ó sórí short Akíntọ́lá tí wọ́n pariwo pé ó wọ agbádá Akíntọ́lá jẹ gọ́vùnà premier Western Region ó dẹ̀ lówó lọ́wọ́ Gani ṣe wọ́n lówó ṣe bó rẹ́ǹtì ilé tó ń gbé ni kó tó di pé Jonathan fún ẹ ní kí Jonathan tó fún ẹ ní contract tó fún ẹ ìgbà tó fún ẹ ní contract yẹn kọ́ ló lọ́ra ilé tó rà sọ́mọ́ ilé tó ń gbé ọ̀rọ̀ lọ́mọ ilé tí ẹ ń jẹ àgbọ̀rọ̀
nígbà tí Jonathan fún ẹ ní kọ́ńtírátì ìgbà yẹn ló lọ gbalẹ̀ tó lọ ra ilé sí Ọmọlé tẹ́ ẹ bá níbi tó ra ilé sí Ọmọlé you won't believe it. Ìjọba sọ fẹ́ pé ilé ààrẹ ni ilé mi ìtúkọ̀ va ìmọ̀nú ni ó lọ bẹ̀rẹ̀ ìwọ fúnra ẹ ló kó ìdá ẹ sí yẹ̀yẹ́ wọ́n ló sọ ẹ dẹni yẹ̀yẹ́ ẹni bá dẹ̀ ti pé ẹ lẹ́ni yẹ̀yẹ́ wọ́n bá yẹ̀yẹ́ a ti sọ fún ẹ olóòfẹ́ gbọ́ tẹ́lẹ̀ à ń bọ̀wọ̀ fún ẹ bọ̀ ní tábìlì tó wá ṣe yẹn proof ẹ kàtìkóríkàdì yìí pé ìwọ gangan ló fún àwọn pípọ̀ yẹn ní ọ̀dà yìí pé kàn máa ṣépè fún Sunday Igboho kàn máa gbé Sunday Igboho àwa gan òde sùn tí irin méjì tó bá fojú kara wọn tí irin méjì bá fara kara ìkan máa tẹ̀ fún kan ní ààrẹ àwa máa borí ẹ àgbàgbé ní tó ń ṣe fún ilẹ̀ Yorùbá àdàbí tó bá jẹ́ tó tọ́ ni níwájú àwọn òbí lẹ̀ ìwọ wọ́n ní kó o ṣe ó ní kó o jà olóòlè jà wọ́n ní kó o ṣe oníkìní kan ṣe bá nípa kó kí ló ṣe é ó sọ pé ẹ Ládòkè agbádá ló wọ̀ àmọ́ táwọn tó ti tó jẹ lẹ́yìn bóyá irú ààrẹ látòsí àmọ́ báwọn wọ̀nyẹn ṣe ń múra bóyá tán gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tá a gbọ́ ní pé wọ́n ní ìdí máa ń fira wọn lẹ̀ nítorí ìran Yorùbá ni ìwọ ọ̀rẹ́dì àti fira ẹlẹ̀ ẹnu ẹ ló fi sọ́pọ̀ ọ̀rẹ́dì àti fira ẹlẹ̀ o ibẹ̀ kọ́ mo ti lọ jẹ́ máa báyìí mú lẹ́yọ̀ kankan Ganiyu Adamu tẹ́tí ẹ̀ kò tó pọ̀ MKO Abiola is the richest man in the whole of Africa ní gbogbo Africa òní Dangote wà nígbà yẹn ní gbogbo Africa olówó ni wọ́n lọ bẹ́ẹ̀ ni bàbá oyè èèyàn ńlá ló jẹ́ gbà tó wà gbogbo oyè l'Abiola fẹ́ jẹ gbogbo ẹbí owó wà kì í ṣòwò ló. ókè ẹgbẹ́ wa ó dẹ̀ gbà kó tó di pé Abiola gba Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ mò ń bèrè ṣábíọ́lá ò kì í ru agbádá ṣé kì í yan fádáfádá kò tí kó mọ́tò tó dáko tó gba Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tó dẹ̀ gba Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tó gba Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé Abiola tá à ń sọ yìí after tó gba Ààrẹ Ọ̀nà Kakanfò ní 1980 something náà ló gbà 1987 náà fi jẹ 1987 l'Abiola ṣẹ̀ṣẹ̀ gba Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tó gba Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn nígbà tó máa ó kò lè tí ì lọ kò tí ì ráyè ó sì owó wà ó sì ná ó the richest man ìgbà tó ti ń plan ní pé òkè jẹ́ kí tiẹ̀ wá ráyè ìjà fún Yorùbá ìgbà yẹn gangan tó lọ kó ọ̀rọ̀ sí lórí pé kó wá contest fún president Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní kó wá contest fún president ó dẹ̀ contest at the end of the day ibo ló parí ìrìnàjò ẹ̀ sí wẹ́rẹ́ ni poison oní 10 poison 50 kọ́bọ̀ ìgbà yẹn poison oní 50 kọ́bọ̀ ìgbà yẹn òun ni wọ́n fi pa wọ́n mú wẹ́rẹ́ síkúnlẹ̀ ìwọ́n tó ń fi ra ẹ̀ wé Abiola bàbá ló kojú ọlọ́pàá òru Abiola mà lówó gidi ó mà ní company lọ rẹpẹtẹ ó mà ní richest man ní ìlú ẹ ṣé wọ́n ní richest man ìlú ẹ ni mo ṣe sọ ìlú ẹ arigidi bí ṣé wọ́n ní richest man mi ìsọ̀rọ̀ Ondo State mi ìsọ̀rọ̀ Nàìjíríà mi ìsọ̀rọ̀ Africa o Abiola nígbà tiẹ̀ òun ló lówó jù nílùú ẹ òun ló lówó jù ní state ẹ òun ló lówó jù ní Nàìjíríà òun ló lówó jù ní Africa ṣé wọ́n lówó tábíọ́lá tó fi lè gbàgbádá sílẹ̀ ṣé o lówó tó Akíntọ́lá ṣé o nípò tó ipò wo ló dì mú ṣé o jẹ́ sẹ́nítọ̀ ṣé o jẹ́ kánsẹ́lọ̀ rí ni ipò wo ló dì mú kábẹ́bí sọ pé torí ipò yẹn ló ṣe ń kó ságbádá ipò wo ló dì mú rí Gani Adams ọba bàbá ológun ọjọ́ tó lóun lógun ọ̀fẹ́ ipò ló ti ń lógun ọ̀fẹ́ ipò wo ló dì mú rí káfẹ́ sọ pé torí yẹn tó ṣe ń kó ságbádá náà kí wá parí ọ̀rọ̀ mi fún ẹni pé kò sẹ́ni tó wá di ẹ̀rú pé kò má lu agbádá tó bá wù ẹ́ wọ agbádá ìlú àwọ̀ ẹ̀ kágbádá ẹ̀gùn àṣà Yorùbá ni ó wù ẹ́ ó tẹ́ ẹ lọ́rùn náà ṣùgbọ́n kì í ṣe pé kó wá wà nínú agbádá yẹn kó wá máa ti mú òkùnkùn ẹ kó máa bá fà sí ìmọ́lẹ̀ ọmọ Yorùbá níyà ń jẹ wọ́n wá ẹni tá dìde tájà fún wọn tá sọ̀rọ̀ fún wọn ìwọ́jọ̀ kó òun kó ságbádá òun agbádá kiri Sunday Igboho dẹ̀ dìde ó lóun àṣà ipá òun níwọ̀nba tóun bá lè ṣe ìwọ wá ń pa àwọn ọmọọṣẹ́ àtiwọ oníbẹ̀ ẹlẹ́nu rírùn òní kan máa sọ̀rọ̀ sí òní kan máa bú Sunday Igboho ẹbí kan máa sọ̀rọ̀ sí àwọn ọmọ Yorùbá ló fún ẹ lọ́rọ̀ àwọn ló bùjọ ẹ you cannot do anything ẹni tó ń ṣe òun jẹ́ kó ṣe òun tún kọ̀ndẹ́mù ẹ òun bàjẹ́ òun ṣe ọ̀rọ̀ tó yẹ alágbádá dé ó ti lọ mo ti clarify yẹ àwọn méjì tó sọ ṣáájú wọn yẹn òun ṣẹgbẹ́ ní gbogbo ọ̀nà àwọn ò lè fi ẹwẹ́ wọn ó tó Gateman ní Abiola ó tó Gateman ní Abiola ní owó jù ẹ lọ Gateman tó ń ṣí gate fún Abiola ó ní owó jù ẹ lọ ó tó bàtà ẹsẹ̀ Abiola so má fi ra ìwé Abiola tó bá pé Ààrẹ Ọ̀nà Kakanfò you are just Ààrẹ Ọ̀nà Kakanfò by mistake yes it is clear ó wà obvious everybody pé mistake náà fi gbé ilé ẹ lọ́wọ́ you don't deserve it o merit it because there is no quality of leadership kankan lára ẹ Gani Adams kò sí ẹ pé program ẹ jẹ́ kó rìn kó tún lè rán àwọn àjẹ́ mẹ́ta àtàwọn ẹlẹ́sùn ká lè lọ́bọ̀ èso wọn àdàbí jàdó ògùn ó jàjẹ́ pé tó bá jẹ́ pé tóun ṣe ìgbésẹ̀ tóun gbé
tó bá ti tọ́nà lójú àwọn tó nílẹ̀ ilẹ̀ òkè rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àti ẹ̀ tá a jọ gbà wá sáyé àdàbí tó bá ti jẹ́ pé tó ṣe yẹn ó tọ́. ìyá ń jẹ ọmọ Yorùbá ìwọ jòkó òun wòran òun ṣòṣèlú pẹ̀lú láìfọ ọmọ Yorùbá olóhùn sọ̀rọ̀ ẹni tó wà níjọba kí ló dé tó torí iṣu jẹ́pó tó bá torí epo jẹ́sù kó o parí ìjà pẹ̀lú Tinubu tipátipá kó o sọ jáde sí gbogbo àgbáńlá ayé pé tó Tinubu mi ò bá yí dà mọ́ bàbá wa lè jẹ́ ẹ jẹ́ kí ìjà tán gbọ́dọ̀ jẹ́ gbọ́n ló fẹ́ pé bó ṣe ń pè ẹ̀gbọ́n ẹ ni no problem kó o pé ẹ̀gbọ́n ìjà ti parí mi ò bínú máa jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá kó o torí ti Yorùbá kó o rẹ́ra ẹ̀ sílẹ̀ lọ́ba Tinubu bó ti wù kí Tinubu kórè tó is a president of a country most powerful country in the whole of Africa kàmùtẹ́nu ẹ̀gàn kúrò bàbá ní Tinubu jẹ́ fún ẹ gbogbo nǹkan tó bí jù lọ ló fi jù ẹ ó kàwé jù ẹ ó fọjọ́ orí jù ẹ ó mọ̀yàn jù ẹ ó lówó jù ẹ ó ní gbogbo kan jù ẹ lọ Gani Adams ó ṣe gbé gbéraga kúrò kó lọ bá Tinubu yẹn pé torí Yorùbá ni mo ṣe wá sà mo ṣúrọ̀ parí pé tó bá rẹ́dì lóòótọ́ àti gbé gbéraga kúrò kó o tó ní ọba bíi méjì mẹ́ta kó o tó lọ bá wọn yí pé ẹ̀dọ̀ mo fẹ́ rí Tinubu sẹ́ẹ̀ mo fẹ́ lọ bẹ̀ kó má bínú sí mi nítorí ọ̀rọ̀ Yorùbá mi bínú sí mọ́ ó dá mi lójú bí ọṣẹ ni pé wọn ò ní jẹ́ wọn ò tiẹ̀ ní fẹ́ pé kó sọ lẹ́ẹ̀mejì kan tó gbé ẹ̀dọ́dọ̀ Tinubu ṣùgbọ́n torí pé wọ́n fúnra rẹ̀ o ti gba dìgírì nínú ìwà ìgbéraga kò sẹ́ni tó jọ ẹ́ lójú ọba ò jọ ẹ́ lójú ìjòyè ò jọ ẹ́ lójú aráàlú ò jọ ẹ́ lójú everybody ò jọ ẹ́ lójú o tún ṣe dọ́dọ̀ odidi president Tinubu ló sì pu ó ti jẹ́ jù Tinubu ti jẹ́ jù ó ti jẹ́ jù tí ìbá ṣe pé Tinubu jẹ́ jù mí kàn kí náà fi $1 billion sílẹ̀ fún màá ní kó yọ ẹ́ instantly máa sọ fún Aláàfin tó bá fẹ́ rìmẹ́ sórí ipò rẹ̀ as the president of Nigeria mo ní power àti ìyọ̀ ẹ̀ dànù kò ní di ọ̀la tó bá fẹ́ rìmẹ́ síbẹ̀ ó yá announce NCC bó ti rọ Gani Adams lóye wà láìka láì tí wọ́n ti láì fọlọ́ òmùra fún tó bá ṣe èdè ní Tinubu àwẹ̀ lóye àbọ̀ ọmọ tó ń pè ní president ni kò sí power ní Nàìjíríà wọ́n believe pé Sultan Sokoto ló lágbára jù Sultan of Sokoto they believe is the most powerful traditional ruler that is their belief nígbà tí ọba Sokoto ṣe Dasuki ni àbí Masido ìkan náà méjèèjì tó yájú sí president tó fẹ́ prove fún president pé president ló kò tọ́jọ́ kejì wọ́n jọ sọnù ní wọ́n jọ lájà rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ lọ kó tó padà ní palace tó bọ́ba mi láàfin tó ti wé láwà ní tó ti dòkóra bàtà òun kò kílẹ̀lẹ̀ wọ́n bá ní ṣẹ̀dánù kí ló sọ we are talking of president ó máa gbára tó wà lọ president Tinubu ni ọmọ ń lò kó sì mí ní wàlá ọlọ́ọ̀kúra máa instantly máa pe Aláàfin ní pẹ̀lẹ́ ọwọ́ adé tí wọ́n fẹ́ wà lórí oyè Aláàfin tó wà yẹn tó bá lóun fẹ́ wà ń bẹ̀ sàbí ìfẹ́ kíkẹ́ yọmí sàbọ̀ tíṣẹ́ náà okay in that case màá ní ká bá mi sẹ́ndì ṣéǹjì mélòó kan sí ẹ kó máa rí fi mánéjà rẹ ó yá kọ lẹ́tà lọ sí press release kó kọ lẹ́tà Gani jáde yọ Gani lọ́dún òde tí wọ́n bá tẹ́ tó bá sí èmi màá ṣe fún ẹ Gani kò ní tọ̀la ṣùgbọ́n Tinubu ṣe gentleman ó fi ẹ́ lẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe dálẹ̀ ẹ̀ tó títí náà ó ṣe kàn dẹ́mu Tinubu ó ṣe bá Tinubu ò jẹ́ kí ló gbà lọ́wọ́ ẹ̀ kí ló ṣe fún ẹ ó dẹ̀ lè búra pé ò jẹ́ yọ Tinubu rí búra bọ́ sí gbàgbà kó wá búra ẹ̀ come and swear with everything you have in your life pé ò tí ì jẹ́ lára Tinubu rí wá búra ẹ̀ Gani Adams come and búra bóyá ò jẹ́ lára Tinubu òun kápá sókè òun gbéraga olókìí ṣọ̀rẹ́ pírẹsidẹ́ǹtì Sunday Igboho lọ̀rẹ́ pírẹsidẹ́ǹtì ọjọ́ tí ìwọ fúnra rẹ̀ tó ń ṣọ̀rẹ́ Jonathan president of Nigeria ọjọ́ tó ń ṣọ̀rẹ́ ṣé Sunday Igboho kẹ́ ẹ̀ lókè ṣé Sunday Igboho lọ sínú rédíò lọ pariwo ẹ àbọ̀ grant ẹni tàbí kankan láti bá ẹ jẹ́ káàtì ẹ̀mú Sunday Igboho yẹn kúrò ń gbà yẹn ṣé àwọn ọmọ Yorùbá kankan tó jáde tó bá ẹ jẹ́ ni tó sọ pé kí ló dé tí wọ́n gbé kọ́ńtàtì fún Gani ṣé wọ́n rọ́mọ Yorùbá tó ṣe ni wọn ò rí ṣùgbọ́n Sunday Igboho dìde ìwọ gbowó nígbà tí ẹ mọ Sunday Igboho ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni kò dẹ̀ gbowó lọ́wọ́ ìjọba the federal government is there bó ṣe lè wà á kọ̀ndẹ́mù ẹ̀ bó ṣe ti ẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀ ẹ̀mí tí ẹ bìlíwì pé àwọn yẹn fi wójú rere ẹ tẹ́lẹ̀ ni ọ̀ntì tí wọ́n fúnra ẹ̀ wá grant olórí burúkú interview tó ló ṣe Ondo State jọ ni wá náà bọ̀dá mi ló jẹ́ òun ṣe òun tó bàbá fún mi àpọ́nlé la fi ń pè é ní bàbá you are 50 something èmi náà mo ń gbẹ́nu lé 50 so òdo mi bí lọ́mọ kódà àbúrò ló lè gbà mí àbúrò ẹ̀ bí àbúrò kejì which I gbà mo dẹ̀ fún ẹ ní respect mi pé o tiẹ̀ gbà mí lábúrò mo gbà fún ẹ ṣùgbọ́n tó bá mú yẹn kúrò ó lè dúró gbogbo ẹ̀ ní lídà mi lẹ́ni gbòó gbogbo iyì tó nílé ní influence ìran Yorùbá ló fi ní influence Yorùbá ló fi ní ó ní nítorí influence pé ó gbéra ẹ lóbc OBC yẹn ìwọ kọ́ ló dẹ̀ ní ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé wọ́n pè wá yẹn ìwọ ló bá OBC yẹn jẹ́ ìwọ ló kó o pa bàbá orí bàbá o pa sáyé o pa sọ̀run nítorí pé o ṣàfẹ́ ṣo lórí wọn o fẹ́ take over mọ́ bàbá yẹn lọ́wọ́ techniques tó lò yẹn náà ló tún ti lò yìí wọ́n gbowó ìwà àti dúpẹ́ lẹ́jọ́ lò nínú kíni
èyí méjèèjì tó jẹ́ pé Ọlọ́run tó máa bù fọ́jú lù yín papọ̀ lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá Ọlọ́run máa bù fọ́jú lù yín papọ̀ ní àìdíwọ́ jẹ́. ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ máa gbọ́ ó tún sọ statement kan ó sọ̀rọ̀ ó ṣe drone kò ṣe drone ẹ máa ń wẹ ààrẹ yìí kan fọlọ sẹ́rí ọkùnrin tó ń pè ní ààrẹ lókun ojú yìí bàbá ọlọ́pàá òru púùkù ní sọ̀rọ̀ ọkùnrin tó ń pè ní àfáàsì náà yìí tí bá pàdé ẹ àfáàsì tí bá pàdé ẹ mọ́ lọ́rọ̀ ìdí màá mọ ojú ẹ rí oní púùkù mo fẹ́ mọ irú oògùn wo ló ń pè ní pú mo fẹ́ mọ oògùn yẹn ẹ̀yin ọmọ Yorùbá dẹ̀ wá dẹ̀ ń wò mí oògùn wo ló jẹ́ pú torí bọ̀bọ̀ yẹn sọ ó ní pú ó náà rẹ̀ ò ní oògùn wo ló jẹ́ pú mo fẹ́ mọ̀ bóyá ayẹta ni pú bóyá àṣàtì bóyá àgbẹ̀tì bóyá àlùwọ́ bóyá mo jẹ́ fẹ́ mọ̀ torí mo jẹ́ kékeré bóyá pú nìkan lè yàn ní àkíyèsí yẹn mọ̀ mẹ́nẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá mi sọ fún àfáàsì náà pé oògùn wo ló ń jẹ́ pú pé ọmọlúkà ló ń fẹ́ mọ oògùn tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ààrẹ wọ́n ní pú ààrẹ ò ní. bàbá ọlọ́pàá òru tó wá di pọ́pàá òru dání ọmọ ṣe kí bàbá ìdájọ́ tẹ̀sẹ̀ grant yẹn ti fi ba yára yín jẹ́. yes ẹ ti fi ba yára yín jẹ́. àwa rò pé àwọn ọmọ yẹn kàn ṣe fídíò tẹ́lẹ̀ tó fẹ́ fi wojú rẹ̀ rẹ̀ yín lóhùn yìí pé ṣe ni wọ́n fúnra rẹ̀ pa àṣẹ fún wọn pé kí lọ́ máa dákì Sunday kí lọ́mọkùnrin yẹn ṣe fún ẹ. Gani Ige Adubi kí ni Sunday Igboho gbé nínú gbà ẹ o pọ ọmọlọmọ jẹ títí tí o pè lápàyàn kò sí tó o ṣe kò ní tiẹ̀ rò kò ṣe bẹ́ẹ̀ ni pé òun rí ẹ tó bá fi létí Sunday kò ní tiẹ̀ ní sí tí ìbáṣà àwọn lọ́ọ̀yà Sunday tó dìde tó ní lóò o lè sọ ti client wa bẹ́ẹ̀ yẹ kó dẹ̀ mú jẹ àwọn ló fà ẹ lọ court o dẹ̀ máa jẹ níbo ní court yẹn tí ìbáṣà àwọn lọ́ọ̀yà ni Sunday àmọ́ ewu ẹ̀rí rẹ ni wà á tún sọ wà á tún mú jẹ gbé. Ganiyu Adamu fi Sunday Igboho lọ́rùn lẹ̀ gbájúmọ́ inú ilé ẹ lọ́mọlẹ̀ àtòpìsì yẹ ó dùn mí fẹ́ ìjọpìsì ó dùn mí ẹ̀dẹ̀ wá wò ó majority àwọn tó pera àwọn lópìsì àwọn tó jẹ́ kìnní níbẹ̀ ni àwọn tó ń ìrìn ìdán díẹ̀ díẹ̀ pọ́nlẹ̀ àwọn ló jáde ń sọ̀rọ̀ gbogbo àwọn floor member àwọn kìnní gbogbo wọn ti fi wọ́n lẹ̀ tán mo kó gbẹ́rù mi láti sọ gbogbo wọn ló ti kúrò lẹ́yìn wọn ìlàjì wọn ti wọ́ lọ èyí tó lọ sí Àgbẹ̀kọ̀yà èyí tó lọ sí YPC èyí tó lọ ìbára wọn àìmọye èyí tó lọ wọn pọ̀ dáadáa tó ya wá tọ́lá ọ̀dọ́ wá ṣe ìwẹ́dùn tó ya kúrò lọ́dọ̀ Gani gbàtàn mọ Gani pé èèyàn burúkú ni ṣé mo wo fídíò ìkan ní wọn tó sọ ó lóun òbúra fún Gani ó ní Yorùbá lóun òbúra fún kòkò òdìdálẹ̀ òun dẹ̀ ẹni tó ń jà nítorí ọmọ Yorùbá yẹn òun lọ ọ̀dọ̀ Sunday lòun lọ òun ò dẹ̀ kọ̀ndẹ́mù Gani pé bọ̀t Gani ò gbégbèsè òun dẹ̀ ọmọ Yorùbá tó gbégbèsè òun dẹ̀ ń tẹ̀lé gbogbo fídíò òun. mo wo Gani ṣe kò tẹ kò tó tí o ní pé wẹ́rẹ́wẹ́rẹ́ o wá shrink òun tán lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun tán lọ iye ń tán lọ. àwa mọ bó ṣe ń pọ́nyàn àwọn bó ṣe ń buyì fún yàn ìwọ fúnra ẹ ló wọ́ra ẹ nílẹ̀ ìwọ ló sọ́ra ẹ dẹni yẹpẹrẹ ìwọ sọ́ra ẹ dẹni yẹyẹ Gani Adamu kí ni Sunday ṣe fún ẹ gangan sọ fún gbogbo ọmọ Yorùbá ká gbọ́ ọmọlọmọ sọ pé òun wá glory kò sọ pé òun wá ògo mo ti sọ̀rọ̀ fún yín ní many times ẹ̀yin ọmọ Yorùbá Sunday Igboho sọ statement kan fún mi ní Benin Republic ọjọ́ yẹn ẹnìkan pẹ́ mo jòkó sẹ́gbẹ́ báyìí ní Benin nígbà tó sì wà ní Benin ní Kútọ́nù ẹni yẹn pé èèyàn ńlá ni ẹni tó pè lọ́jọ́ ni èèyàn ńlá mo mọ̀ ọ́ mo ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ mi ìfẹ́ dárúkọ lóò olóyè ti free ti bá dárúkọ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹni yẹn pé wọ́n dẹ̀ bá olóyè sọ̀rọ̀ wípé kó jọ kó ṣiṣẹ́ fún lágbájá ìbàyẹn Sunday Igboho sì takú pé òun ò ní support Tinubu pé kí Tinubu kó ṣiṣẹ́ kó rọ Yorùbá lọ́wọ́ pé òun expect kí Tinubu kó rọ Yorùbá lọ́wọ́ ni pé kì í ṣe pé kó máa sọ pé òun fẹ́ ṣe president ó ti ẹ̀ pé tó fi kàn máa gé tẹ́nu bá ń gbìyàn ẹ̀yin ọmọ Yorùbá mo ṣe padà sórí ọ̀rọ̀ mi tí ẹ bá yọ ẹgbà tẹ́ ẹ̀ ń náyàn lẹ́gbà ṣó ṣeé ṣe kẹ́ni tẹ́ ẹ̀ ń nà lẹ́gbà tẹ́ ẹ̀ ń nà ní kí tẹ́ ẹ̀ ń nà ní kùmọ̀ ṣó ṣeé ṣe kẹ́ni kò gbọdọ̀ kéni no ẹ sọ fún mi ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fídíò mi you are beating someone mercilessly ó lù ó dẹ̀ ní kò gbọdọ̀ kẹ́ ó ní kò gbọdọ̀ ṣe yé ó ní kò gbọdọ̀ sọ pé pẹ́ ẹjọ́ sọ possible ẹni tá a nà lára ń ta ẹ̀ ń fìyà jẹ ìran ọmọ Yorùbá ẹni ká má sọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ tí Sunday Igboho sọ ń gbà yẹn gbogbo ọ̀rọ̀ tó sọ́sọ́ ní gbogbo bó ṣe sọ̀rọ̀ nígbà wọn yẹn ìtara gan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá ló ṣẹlẹ̀ sí mi ò mọ iye àwọn ọmọ Yorùbá tó ṣẹ̀pẹ̀ fún ni nítorí incident tó ṣẹlẹ̀ mi ò mọ iye àwọn ọmọ Yorùbá tó ṣẹ̀pẹ̀ fún Tinubu gan ni nítorí incident pé wọ́n jí àwọn ọmọ oríire pé wọ́n jí wọn kó lọ pé wọn ò dẹ̀ ṣe kọ̀ọ̀kan lé lórí ṣebí bó ṣe táwọn lára bó ṣe dùn wọn tó náà fi ṣẹ̀pẹ̀ fún ni wọ́n fi ṣẹ̀pẹ̀ fún àwọn àgbààgbà tó wà nílé ara ló ń ta wọn torí kò sẹ́ni tó jí ọmọ òní pé kò sẹ́ni tó jí ọmọ Aláàfin pé kò sẹ́ni tó jí ọmọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tó jí ọmọ Tinubu kò sẹ́ni tó jí ọmọ gómìnà
àwa mẹ̀kúnnù iná ló ń jí gbé, àwa lára ń ta, àwọn tára ń ta nínú wa ló ń jáde tí wọ́n ń sọ, wọ́n dẹ̀ mọ̀ pé kò sáwọn tó lè sọ̀rọ̀ sí àwọn ọ̀ọ́dí àwọn gbogbo ni àwọn náà lè sọ̀rọ̀ sí. Sunday sọ nígbà yẹn, ẹ̀yin kan fẹ́ nítorí yẹn lẹ́fẹ́ bẹ́ sórí. Àgbà tó lóye sọ̀rọ̀ yẹn tán, olóye wa sọ statement tó òun àtẹni yẹn sọ, olóye ní kò sí tó jọ. Olóye wa sọ statement kan ní Ọmọlúkà. Ẹ̀yin tẹ́ bá mọ̀ mí dáadáa, tẹ́ mọ̀ mí tí bá wà lọ́dọ̀ lóye orí bó ṣe máa ń pè mí lúkálúkà. Ó ní sórí tí mò ń wá, ó ní tí n bá calm down nísìnyí tí mo gbà, ó ní kí ni mo jìyà lé lórí. Ó ní number 2, ó lóun fẹ́ kórúkọ òun kó wọ inú ìwé ìtàn títí àwọn ọmọdé tí wọ́n máa sọ nípa òun pé n tó ń ṣe fún ìlú Yorùbá rí. Mo di ọ̀rọ̀ yẹn mú láti gbàgbé, ó dẹ̀ wà lọ́wọ́ mi ò lè gbàgbé ẹ̀. Ó ní kí ni ó máa jẹ́ èrè òun àti wípé gan orúkọ òun ò fẹ́ kó parẹ́. Sunday kò bá yín du ipò, kò bá yín du bó jẹ́ ní lọ tó sọ pé calm down jọ tún bẹ Sunday, orí Sunday ò lè bẹ tí Sunday kò bá bẹ máa tí ìbọn ò bá ran Sunday máa lọ para mi sínú ilé ẹ̀kan ni máa dágbèsè sí lọ́rùn. Olóyè mi mọ nǹkan tí mo lè ṣe sí yín bọ̀ tẹ́ kí ẹ tí ẹ lè bẹ́ẹ̀ Gani torí kí ló ṣe fún Gani lọ́wọ́ fi bẹ́ẹ̀ Gani ni kó tó bá wá bẹ Sunday lẹ́nu ibi tí Sunday jẹ́ jùlé Sunday kò bá tún sọ pé kò sí wàhálà rẹ̀ ẹ̀jẹ̀ ká tó lọ mọ́ ẹ ṣe láti Sunday gbọ́ ọ̀dùn. Ọmọkùnrin yẹn ò bá yín dùn kankan, kò bá yín lé ní ti kò sí kan tó ń fẹ́ gbà lọ́wọ́ yìí, ẹ̀yin lẹ́yà ìka ọ̀dájú ènìyàn. Onílara téèyàn bá ti ní owó gbígbóná ikú òjijì ló máa kú. Obìnrin tó bá ní owó gbígbóná tí ò bá dépo gbígbóná tó ra ẹ̀ á dájú ọkọ, tó bá dẹ̀ dájú ọkọ tọkọ bá kú tàbí kíkàkẹ́ sọkọ á lọ sẹ́wọ̀n àdéhùn òjijì ikú láfi dá. Obìnrin tó bá lówó gbígbóná tí ò bá fi ṣe ra ẹ̀ á fi ṣe fábìlì ẹ̀ bá fi ṣàgbọ́n tó. The same thing ni wọn kò dá akọkùnrin gan lówó gbígbóná ẹ̀ pọ̀ jù. Bàbá onídìí òrò Gani Adamu owó ẹ ti pọ̀ jù, owó gbígbóná ẹ̀ pọ̀ jù. Kí tó náà lọ wọ́n sọ pé ẹnìkan gbé drone lọ ó ṣe gbá. Sunday Igboho ò lè gbé gbogbo tó ń ṣe, kò lè gbé fún ẹ, kò lè post ẹ. Ó fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ mí pé ẹrí mi ò ń ṣe torí pé kí ni a fẹ́ nǹkan méjì ní Sunday Igboho fi ṣe tó fi ìwọ̀nba fídíò tẹ́lí tó post yẹn nǹkan méjì ló fi post yẹn fún yín. Gbogbo àwọn operation gbogbo àwọn èrè tó ń rìn gbogbo ẹ̀ ṣó gbé jáde fún yín ni ṣó gbé jáde fún yín. Èyí tí Sunday Igboho ṣe fídíò méjì yẹn number 1 ó fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ pé mo ti gbé ìgbésẹ̀ o, ìjọba ò fún mi lẹ́ni tí mi ìdè gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n mo Yorùbá ni mi ìdè lè dá ojú mi sílẹ̀ kí ìyá máa jẹ ọmọ Yorùbá lọ. Ìyẹn ká kọ́kọ́. Ìkejì, Sunday Igboho nílò àdúrà yín ẹ̀yin abiyamọ ló ṣe kẹ́lẹ́ máa fàdúrà tí lẹ́yìn níbi tó bá wà yìí. Yorùbá dẹ̀ ní yẹn kéèyàn ti lè ṣe bí bẹ́ẹ̀ bá ṣe ń gbàdúrà fún kẹ́ẹ̀tún yìí á tún jẹ́ kára ẹ̀ yá àti lè ṣiṣẹ́. Ṣùgbọ́n kàkà kẹ́ praise ọmọlọ́mọ kò gbé kọ́ kí ṣe kó bẹ̀rẹ̀ praise yìí síbẹ̀síbẹ̀ ìṣẹ̀lẹ̀ kàn dẹ́mu tó bá gbà bí lọ́dún tó gbà yẹn iná ló pa kì í ṣe olóòlò ọ̀nà yẹn ti wà láti 1979 àti 1802 náà ti ṣe oríṣiríṣi ilẹ̀ mọ́ ẹ ṣáà wà wá wí torí pé kí ni ẹ ṣáà fẹ́ ba ẹ fẹ́ kọ̀ndẹ́mù Sunday Igboho. Kò dẹ̀ sí tọ́mọlọ́mọ gbà lọ́wọ́ yín, kò sí tó gbà nínú gbà yín, kò sí tó gbé nínú gbà ẹ̀ Gani yù. Ṣé wàá mọ tó dùn mọ́ mi nínú tò nínú gbogbo ọ̀rọ̀ yìí ẹ mọ tó dùn mọ́ mi nínú. Ẹ̀yin tẹ́ ń wò mí TikTok ẹ bá mi like fídíò yìí, ẹ wo iye ẹ̀yin tẹ́ ń wò mí going to almost 70 people mi ò rí 1000 like. Kí ló ṣe yín náà? Ẹ ṣọ́ra yín gbogbo yín, ẹ ṣọ́ra yín o, kí ni dé? Ẹ̀yin tẹ̀mí nínú YouTube ẹ bá mi pé kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ ẹ torí Ọlọ́run ẹ bá mi pé. Mo ṣe wù yín ní kẹ́sọ́ ẹ bá ní ibi ló ń pa wáta fi ṣe kò káyé. Ṣùgbọ́n èmi o àtọ̀tún mi àtòsí mi Yorùbá ló flow nínú ara mi láti irun orí mi títí dé ìkànnà ẹsẹ̀ mi ẹ̀jẹ̀ mi Yorùbá ló flow níbẹ̀ wọ́n kò tiẹ̀ sínú ẹ̀jẹ̀ mi ni tó flow bọ̀ tó o ti bá gẹ́rù mi sílẹ̀ tó o bá mú tó o fi microscope tó o fi wo irun mi wà ní kan kọ Yorùbá sínú ẹ̀gbọ́n bẹ́ẹ̀ Yorùbá ni mi and I can't close my eyes or open my eyes and see you destroying Yorùbá land tó o bá ti lè ṣe fi lẹ̀ gẹ́gẹ́ bí tó ṣe tó bá yẹ kó rọra pẹ́nu ẹ mọ́ tó rọra ń ṣe tiẹ̀ tó kọjá yìí ẹ kò sẹ́ni tó máa rí tiẹ̀ kò sẹ́ni tó máa sọ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ kò sẹ́ni tó máa bá tiẹ̀ jẹ́ but ìwọ fúnra rẹ̀ ló ń kóra ẹ̀ sí wàhálà ìwọ ló ń kóra ẹ̀ sí yọyọ ìwọ ló ń kóra ẹ̀ sí problem. Drone tí Sunday Igboho dẹ̀ lò is a must, that's part of the strategy. Ìwọ ló ń prove gbójú ẹ̀ láwọ advance get out. America wọ́n strategize wọ́n gbé drone wọ́n wo bí wọ́n ti fẹ́ ṣe. America ń sọ fáwọn èèyàn pé mò ń bọ̀ wá strike yẹ tí ò dẹ̀ sí tó fẹ́ ṣẹlẹ̀. Kí ló ń dààmú ẹ kí ló ń kí ojúmọ̀ àti la àbí ogun 1970 àbí ogun nájà 1967 ló rò pé à ń sọ nípa ẹ̀. This is modern time.
gbogbo ogun tó ṣẹlẹ̀ ní Iran tó ṣẹlẹ̀ ní Israeli tí wọn ò bá ṣe fídíò báwo la ṣe fẹ́ ní tó ṣẹlẹ̀ Gani kan ṣí ẹni ó ti darúgbó àbí ó ti darúgbó ṣé kìí ṣe kó ní kan tó. àwọn kámẹ́rámán wọn lọ sí ojú ogun live tó lè rékọ́dù gbogbo tó ṣẹlẹ̀ tí bàbá rẹ sọ fún mi pé rọ́pò padà kámẹ́rámán àwọn journalist alágbèmí kan ọlọ́pàá sílẹ̀ tí mo ti jápa kúrò Nàìjíríà ni màá tún máa bá wọn ṣe journalism yẹn màá tún máa bá wọn ṣe ibi tó ti ń jagun mọ́ lọ́bẹ̀ tòró ní special owó táwọn èèyàn kan tó máa gbà lọ́tọ̀ èmi dẹ̀ rèé máa ebi ká gbowó ojú ti làgà nílọ sùn ó ti lẹ̀ ìgbéraga ò jẹ́ kó try láti upgrade ara ẹ try and upgrade yourselves gbogbo ogun tó ṣẹlẹ̀ ní Ukraine ṣé gbogbo ẹ̀ làwọn ọ̀làjà sẹ́rà ṣé ọ̀run náà ti yá ni ọ̀run náà ti yá ni ṣe báyé náà ti gbé kámẹ́rà tó ti fi ya gbogbo ẹ̀ what is your problem Mr. Man àtẹlẹ tó ń ṣẹlẹ̀ instantly á dẹ̀ mọ ògbónú fídíò báyìí wọ́n dẹ̀ máa ju bọ́ọ̀bù yẹn dẹ̀ ní bọ̀ á dẹ̀ land á dẹ̀ bọ́ọ̀n bá ba nǹkan jáde gbogbo ẹ̀ fídíò àtúgbè àtúríwò nínú Al Jazeera nínú CNN nínú BBC nínú Channel nínú gbogbo ẹ̀ ṣé àwọn áńgẹ́lì ọ̀run ló cover ẹ̀ tí wọ́n sẹ̀dí ẹ̀ sáwọn CNN ni àbáwọn mọ̀lẹ́kà ló ṣe fídíò ẹ̀ tó sẹ̀dí ẹ̀ sí Al Jazeera Gani lọ upgrade ara ẹ̀ jáde ó ti lẹ̀ ìgbéraga ò jẹ́ kó upgrade ara ẹ̀ kò jẹ́ kó try kó tiẹ̀ advance a little bit it's like wọ́n ti fi ẹ́ wọ́n ti gbàgbé ẹ sẹ́yìn ó try kó tiẹ̀ lọ wájú sí ó sì wà ní 19th century níbi táwọn ẹgbẹ́ ti wà 21st century Mr. Gani ẹ lọ bí Sunday ilé ọmọlọ́mọ mọ tó ṣe advanced technology ló láyé owó ni òsì tó wọ́n bá wà àwọn drone tó máa lò àwọn drone tó máa mú gbogbo ápìkì igbó yẹn lẹ́ẹ̀kan ṣoṣo gan ni tá a máa gbó gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo báyìí ó ní àbá máa lò lọ́jọ́ kò sí nìkan ní ṣe lo drone mú ẹ ti gọ̀ jù kí ló ṣe yín Gani kí ló ṣe é kí ni Sunday ṣe fún ẹ kí ló gbẹnu báyìí kí ló ọmọ Yorùbá gbà lọ́wọ́ ẹ wọ́n ní kò jà fún wa olóòlè jà fún wa ẹni tó tún jà òtúgbòkùn tí ó ti dókun sí ṣọ́ra ẹ o kí tó máa kí ẹ má jẹ gbàgbé ẹjẹ bá mi bèrè lọ́wọ́ àfàsì ló pú kò ní irú oògùn wo ni pú yẹn ẹjọ ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ fún ní nọ́mbà mi pé mo fẹ́ mọ oògùn tó ń pè ní pú torí oògùn tó jẹ́ pú yẹn gbọ́dọ̀ tó oògùn tó lágbára gidi oògùn tó lágbára ni ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ Sọfíà Olúwọlé God bless you. When power is sufficient, you don't need to hide anything. Wàá gbá yìí, my Sọfíà, kí là ń sọ yìí? Níbi tí technology dé lé ní. Níbi tí technology dé, ẹ jẹ́ agbára ọ̀tá agbára ni. Amẹ́ríkà fẹ́ ju bọ́ǹbù sí Ìran. Wọ́n ránṣẹ́ sí ọ̀gbẹ́ni ọjọ́ báyà máa ju bọ́ǹbù fún ẹ. Kò dẹ̀ sí tó ṣẹlẹ̀ wọ́n jù. Wọ́n rà tẹ́lẹ̀ mi. Ó dẹ̀ mú tájẹ́ẹ̀tì tán fẹ́. Ó mú tẹ́lẹ̀ mi. Níbi tá a ti tí technology dé, ìyàwó lọ sùn jọ oró ti rí lẹ̀. Kí tó máa lọ ẹ̀yin ọmọ Yorùbá èyí tí mò ń bẹ̀ yín fún látọdún tó ti pẹ́ ẹ̀yin bàbá wa èmi náà ni mo lè rí yín fín èmi ni mo lè sọ̀rọ̀ sí yín èmi náà ni màá tún pọ́n yín lé tí bá rí yín fín tí mo sọ̀rọ̀ sí yín wọn ò bí dáàdi anybody dá láti ta kó wá rí yín fín lọ́dọ̀ mi màá bẹ́ orí ẹ̀ máa gbé wá fún yín. Yes mo ti ń bẹ̀ yín mo ní ẹjọ́ ẹ̀ torí Ọlọ́run àwọn ọmọ Yorùbá tí wọ́n mọ̀ nípa dánpẹ̀ ní security ẹ kó wọn jọ ní tíìmù àwọn Fúlàní àwọn Arẹwà wọn ti ṣe tiwọn o ẹ gbọ́ mi dáadáa àwọn Arẹwà wọn ti ṣe tiwọn o ẹ jẹ́ share on this video please use Chrome on your laptop or desktop okay wọ́n ti ṣe wọ́n ti kó gúrùpù jọ wọ́n ní nínú gúrùpù yẹn mo fẹ́ try àti share fún yín sí but kò kí níyàn support sharing nínú gúrùpù yẹn ẹni tó head díẹ̀ former governor ni security team wọn Arewa security network ẹni tó head díẹ̀ former governor ni wọ́n tún jẹ́ former retired military officer ẹni tó ṣe bí igbákejì fún tọ́jọ́ jẹ́ co-chairman ẹni yẹn òun ní tiẹ̀ retired general ni general kìnnì kan láti Jigawa state lẹ́yìn yẹn àwọn tó wà ń bẹ̀ deputy inspector general police deputy kìnnì kan wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé they are all military and paramilitary personnel retired àwọn ni wọ́n kó jọ síbẹ̀ bó jẹ́ jẹ́ pé kí kójọ tó kó wọn jọ náà àwọn fẹ́ fi dojú ìjà kọ wá ni but kí ló dé bàbá wa òní aláwọn ọmọ Yorùbá náà tó ti retire lóríṣiríṣi tó jẹ́ specialist ẹ kó wọn jọ ẹ pè wọn jọ ẹ introduce ẹ pé olóyè Sunday Igboho ẹ jẹ́ kó jọ ṣiṣẹ́ ibi tọ́rọ̀ yìí we need to send Fulani out of our land
a nílò àti lé wọn jáde kúrò lórí ilẹ̀ wa kì í ṣe pé kákan lé wọn lẹ́kọ̀ọ́ kán sáwá sọ̀gùn state tàbí ká lé wọn lé Èkìtì state kán sáwá Ondo state rárá o. We need a united force. bá a bá ṣe lé wọn lẹ́kọ̀ọ́ wọn ò ní rí Ondo state wọ̀ wọn ò ní rí Ògùn state wọ̀ àwọn tó ti dúró de wọn lókun á tún lé wọn tòfìtòfì látògùn yẹn tí wọn bá ní káwọn wọ Ọ̀yọ́ state àwọn tọ̀yọ̀ á tún dúró de wọn wọn á tún lé wọn títí ká máa fi lé wọn kúrò nílẹ̀ Yorùbá láìsí bẹ́ẹ̀ Nigeria constitution fàyè gbà wọn wá rìn bó ṣe fẹ́. ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká rí dára millions of volunteers tí wọ́n rẹ́dí àti sọ pé àbèrè owó ẹ má san salary fún wa we are ready. ẹ wo ẹ̀yin Sunday Igboho nìkan ẹ wo ẹ̀yin ẹ wo volunteers ẹ wo èrò tó ń tẹ̀lé Sunday nìkan láti tọ́ta ti tẹ̀lé ṣé wọ́n sọ fún yín bá gbowó oṣù ni gbowó oṣù à ń ṣe nítorí pé kíni torí ọ̀la wa àti torí ọ̀la àwọn ọmọ wa la ṣe é ṣe gbogbo àwọn tẹ́lẹ̀ yẹn gbogbo wọn náà volunteer àwọn ọmọ obìnrin owó lọ́wọ́ yín gan. They are ready to fight this battle because lọ́pọ̀lọpọ̀ nínú wọn ló ti kàn lọ́tún ó ti kàn lọ́sì wọ́n rẹ́ni tó ti jí ẹ̀gbọ́n ẹ̀gbẹ́ wọ́n rẹ́ni tó jí àbúrò ẹ̀gbẹ́ mo sì rẹ́ni tó jí gbé mo sì bá wọn dáwó lẹ́nu ọjọ́ bíi mélòó kan yìí tó náà fẹ́ lọ gbà mo sì rí tí mo sì bá wọn dá owó ẹ̀ àwọn ọmọ yẹn wọn ò rówó jẹun o ṣùgbọ́n Fúlàní jí gbé mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ ròyìn ẹ káwọn ọmọ Yorùbá jọ ẹ kó àwọn wíìsù jọ àwọn retired military specialists ẹ jẹ́ kí n fi qualify wọn àwọn military specialists ẹ kó wọn jọ ẹ jẹ́ kí n jìjà ìfọmọ Yorùbá nígbà tẹ́ bá kọ ìwé jáde tẹ́ send ẹ sí ní National Assembly tẹ́ send ẹ copy president ẹ copy National Assembly ẹ copy ọ̀gá ọlọ́pàá ẹ copy ọ̀gá sójà tẹ́ ẹ sẹ́yìn Ọọ̀ni tẹ́ ẹ sẹ́yìn ẹ tí Aláàfin sẹ́yìn tí Àwùjalẹ̀ sẹ́yìn tí Ọlọ́wọ̀ sẹ́yìn tí gbogbo chairman ní council bá àṣírí ilẹ̀ Yorùbá tí gbogbo wọn sáyà àwọn bá ńlá ilẹ̀ Yorùbá tí wọ́n bọ̀ wọ́ọ̀lù káàdì resignation wọn kẹ́ẹ̀dẹ̀ ẹjọ́ jáde unanimously tẹ issue press release TNTA wà bẹ́ẹ̀ Channel wà bẹ́ẹ̀ Arise wà bẹ́ẹ̀ AIT wà bẹ́ẹ̀ gbogbo wọn wà bẹ́ẹ̀ tí gbogbo bloggers tó gbé ẹ̀sà kò sí àrà tẹ bá ní káwọn wọ̀nyẹn dákò sí tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ṣe lórí reality lẹ́gbọ̀n yìí wọ́n lé Fúlàní pa kúrò lórí ilẹ̀ Yorùbá bọ̀ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ti ṣe lílọ tẹ́ ẹ rí pé wọ́n ń lọ yẹn ṣe rí pé wọ́n ń lé wọn báwọn dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ kí báwọn ń sá mo fọlọ́wọ́ bá búra fún yín wọ́n fẹ́ lọ túnra mú wá ní o ẹ gbọ́ wọ́n lọ túnra mú ní o wọ́n lọ túnra mú wá ní because wọ́n ṣe wà yẹn wọ́n ti ní plan wọ́n á padà bẹ́ẹ̀ yẹn ní àwọn tó bá padà mú wọn ní wọ́n padà wọ́n jókòó wọ́n á rí strategize ok àti try eléyìí ó kù díẹ̀ kó jẹ ṣùgbọ́n kò jẹ tán ó yá jẹ́ ká bẹ̀rẹ̀ eléyìí wọ́n tó bẹ̀rẹ̀ another strategy Fúlàní ló fi ṣeré mi ẹ jẹ́ ká lé wọn ká lé wọn kúrò lórí ilẹ̀ wa ká lé wọn sẹ́ẹ̀ ká lé wọn tán ká má lé wọn ṣẹ́kù tá a bá gbégbé sẹ́yìn ó léwu ibi tí mò ń sọ̀rọ̀ mọ́ tí mò ń sọ màámi abiyamọ sẹ́yìn sọ màámi ẹlí náà bá fẹ́ mi abiyamọ nìyẹn màmá yìí ìjọba ọmọ Yorùbá ni ọmọ ojúlówó ọmọ Yorùbá kò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni okó ara ẹ̀ ó ná owó ọjọ́ tá a lọ sí Kogi mo mọ tí màmá yìí ná lówó ó gba odindi hòtẹ́ẹ̀lì kan ló san owó ẹ̀ bá ó gba àwọn àtàtẹ̀lé Sunday Igboho wa ó yá ẹ̀dọ̀ máa sùn odindi hòtẹ́ẹ̀lì kan ní ẹ̀ bọ́ wa ìjọba ọmọ Yorùbá ni ó volunteer ara ẹ̀ asáwá tó bá ti ní kan ṣẹlẹ̀ ó ti sáwá láti lóyìnbó owó tíkẹ́ẹ̀tì òun wọn gbúrúrú wọn àti ajá kún yàrá mi ìmọ̀ bí táwọn méjèèjì ti lówó tíkẹ́ẹ̀tì yẹn kì í wọ́n wọn ò dẹ́ gun economy wọn gun fúláìtì jẹpẹrẹ kíá wọn ti ra tíkẹ́ẹ̀tì gbúrúrú ti dé Nàìjíríà mọ̀mọ́ alálẹ̀ Yorùbá máa tì í lẹ́yìn ojú òní tì í ẹ̀kú àdúró ti wa àmọ̀rírì yín kì í sọ̀rọ̀ ẹnu kì í sàsọdùn ibẹ̀ làwọn kan ti tòkó sí kọ́nà kan ẹ̀ ń kàn dẹ́mu gbogbo táwọn kan ń ṣe ẹ̀dẹ̀ ní àwọn alálẹ̀ òní bí yín ẹni làálàá àwọn màmá wọn yẹn ní kò ní bí yín tí àwọn bọ́ kọ́mbínéètì fún wọn ní ọ̀rọ̀ dẹnu ní tí gbogbo wọn dẹ̀ ń ṣe Sunday Igboho ń dìde àwọn màmá sí kọ́lá ṣọlá kò gbọ́dọ̀ kú àwọn kún yàrá àwọn Kẹ́hìndé Àdùbí àwọn Adéoyè gbogbo wọn yẹn kì í pẹ́ wọn wá wọn ti sáré ra tíkẹ́ẹ̀tì gbúrú wọn tún ti dé gbúrú torí Ọlọ́run máa pèsè fún yín ojú òní tì yín o tọ́ba rẹ̀ ni tó lóun dìde tó ní gbogbo tẹ́ ẹ̀ ń ṣe làálàá yín yẹn pé òun fẹ́ máa bàjẹ́ Ọlọ́run àbá iṣẹ́ ọwọ́ wọn jẹ́ àgàgàgà ní ká ẹ máa wọ Gani ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ Gani fún yín ọkùnrin kan wà ní jẹ̀mọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́mọ̀ ní Gani ṣe pé má tẹ̀lé Sunday Igboho mọ́ wá ṣe ẹgbẹ́ mi ẹgbẹ́ OPU Oòduà People's Union àbí Oòduà Progressive Union òun ni kò wá ṣe ìwọ ló máa ṣo lórí ẹ̀ bó ṣe fún ọ̀rẹ́ wa tó wà ní jẹ̀mọ́n yẹn nìyẹn ìyẹn sọ fún pé láyé kó bá pè ìràwọ̀ kan lójú ọ̀run mi ò ní dalẹ̀ Sunday Igboho ní tí mo mọ̀ sí ni ẹni tó máa fọ̀rọ̀ tó mi létí ni ìyẹn náà ò ní dalẹ̀ Sunday Igboho dẹ̀ ní dalẹ̀ ọmọ Yorùbá the same thing ló ṣe fún bàbá mi Aṣíwájú ní South Africa kò sí tí òbí yọ wọn lẹ́nu ẹ bá jẹ LPU wà bẹ́ẹ̀ sí kan tí Sunday Igboho jẹ irọ́ ló ń pa ìgbà ni àwo ni lẹni kẹ ò ní bàjẹ́ láéláé lẹni B bẹ́ẹ̀ ni àti lẹni K àti lẹni B kò ní bàjẹ́ fún yín
ẹ mọ̀ lọ síwájú ẹ mọ̀ gòkè ní mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣeun ṣeun. ẹ pẹ́ wọn ní ká fi Sunday Igboho lẹ́ẹ̀kan máa bọ̀ ṣèbí voice note tó jáde ṣèbí ìfúnra yín gbọ́ ó ní kúrò lọ́dọ̀ bàbá yẹn apààyàn ni ọ kò sí kankan tó mọ̀jọ́wọ́ ìtò sọ fún Alhaji Nuru Alhaji Nuru lọ́jọ́ tó lóye sókú ìyá ẹ̀ ó ní bí ọ̀sẹ̀ kan àbí mẹ́ẹ̀ẹ́dọ́kan ló lò pẹ̀lú lóye nígbà tó náà wà gbọ́dọ̀ kì í á wá bẹ̀ òun àti bírọ̀dà wa lùmọ̀rúfù kó tó di pa lùmọ̀rúfù gbẹ́yẹ bì kó tó di pa lùmọ̀rúfù gbẹ́yẹ bì ẹyẹ Aláàfin kó tó gbé bì á wá sọ́dọ̀ lóye àlùmọ̀rúfù yẹn ni wọ́n ń pariwo fún ni wọ́n ń pè pé kó má bàa Sunday Igboho ṣe mọ́ ẹ̀ẹ́dínní kan ààrẹ lọ jáwọ́ ìwà burúkú ẹ ti pọ̀ jù ìgbéraga ẹ pọ̀ jù ìgbéraga máa ń pààyàn ni ó máa ń pààyàn èèyàn jẹ́ ni Bíbélì kan sọ ó ní gbogbo nǹkan ni òun gbà ṣùgbọ́n òun kórìíra gbéraga káì kí ni Bíbélì sọ mo tún ti bẹ́ sọ̀dọ̀ kí ni Bíbélì wí ọmọ Lúkà gbọ́dọ̀ sẹ́mi o kí ni Bíbélì wí ó ní àwọn èké àti onígbéraga ó ní èmi kórìíra àwọn èmi ó sì pọ̀ wọ́n dànù yes àìmọ̀ Bíbélì ní ìfìyà jẹ mí ìgbéraga ẹ pọ̀ jù Gani òun náà ló ṣe tó fi ní pọ́ òní tí ẹnìyẹn bá ṣe kú mọ́ ẹ wà hàn ní Gani it's not good go and stop all this rubbish if you want to do something for Yoruba land do it on your own mọ̀rọ́bà gan Yorùbá ò bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ẹ mọ́ ojú tó bá máa bá ní dalẹ́ kò ní tààrọ̀ ṣe pé tó o bá ní nǹkan ṣe fọmọ Yorùbá ò ní fi ojú Yorùbá rà rẹ lásìkò yìí òun bá Tinubu jà ní Tinubu ẹ ní wà níjọba òṣòrẹ́ kí ló kan Tinubu pẹ̀lú ẹ kí ló kan ọmọ Tinubu gan kì í ṣe gbẹ in everything ó kàwé jù ẹ ọtọ ti ẹni Tinubu ṣèyí ni mò ń sọ ṣèyí òun ṣe gbẹ ó kàwé jù ẹ ó lówó jù ẹ ó mọyàn jù ẹ ó rìn jù ẹ gẹlẹgẹlẹ àgbẹ mò ń sọ̀rọ̀ ṣèyí omi sọ̀rọ̀ àwọn tó kù yẹyẹ náà tó táìmù ti lọ jẹ́ kí n náà dẹ̀ ọ́ ẹ̀yin ọ̀gbẹ́ni ẹ̀jẹ̀ àwọn fídíò ẹ̀ bá mi pín ẹ pín kájá kó rìn alo send Ondo state níbi àkókò pọ́n bẹ́lẹ́lẹ̀ mi ọmọ ọlọ́kà àfọkúta rí gidi gbogbo ìjà mo ń sọ ní gbogbo ìgbà tó bá mogun ẹ̀ sà tó bá rí mi pa òkú Ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀mí ìnáwó Ọlọ́run ló wà òkú Ọlọ́run tó sọ pé tọ́ àsìkò ẹ̀ tó ibi ìdìbò àgbà ògo ni fọ́lọ́run lókè ọ̀run. This is the lotion ẹ screenshot ẹ̀kẹ́ lọ confirm ẹ̀ eléyìí kò ṣe fake product la gbọ́ wá fún yín kò dẹ̀ ń ṣe product tí ò dà confirm ní àpáàtì oṣù òun ni ajẹ́bidó tó bá pè mí sí pé Lady K cream wo ló ń tà jù lọ́dún ẹ̀ báyìí òun ni ẹ lọ sí TikTok mi ẹ rí review ń bẹ̀ people were coming kí ló ń ṣiṣẹ́ fún ẹ̀yin tí fèsì yín bá ti bàjẹ́ ẹ ti lo cream ó ti wá fún yín ní fèsì wrinkles ti wà ní fèsì yín ẹ ti ní sunburn lójú ẹ ti ní gbogbo ẹ̀ ohun tẹ́ máa lò ní kódà ó ti fẹ́ tán mi ní ju méjì ló kúnnù kátọ̀ lẹ́yìn lélẹ̀ báyìí wọ́n ti rà tẹ́yìn mi báyìí wọ́n ti rà mi ti sẹ́ndẹ̀ ni bákan náà knuckle cream wà dark knuckle cream wà body cream tó máa jẹ́ kẹ́ funfun gbòòsà ẹ wo whitening soap wà it's about to finish ẹ̀yin tẹ́ bá mọ̀gbà tí mo to ọjà yìí ẹ mọ̀ pé mo tò tó pọ̀ gan ó ti fẹ́ tán because ó confirm ó ṣiṣẹ́ dáadáa bákan náà ó ṣàpẹ́pẹ́ soap wa ìyẹn náà ti fẹ́ tán òun lélẹ̀ Lady K make lélẹ̀ ó ti dàrú òun ni ajẹ́bíná tó confirm dáadáa gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run jẹ́ kó ṣe ìdáàmú gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ gbá mi láago ó wà available bíbá ó wà available ní pẹrẹwu ní bíbá gbogbo ẹ̀yin tẹ́ bá ti nífẹ̀ẹ́ sí bó ṣe wà yẹn ẹ̀yẹn ṣáà wá fi scrub bọ́dì yín kó tó di pé máa lọ wẹ̀ ẹ wá wo bó ṣe máa ṣe kí ni bó ṣe máa ṣiṣẹ́ ó máa ṣí gbogbo ẹ̀ dànù gbogbo ẹ̀ máa mọ́ bóróbóró ni ó máa mọ́ bóróbóró bákan náà àwọn kírìmù ajẹ́bíidán tó kàn fáàmù dáadáa ìtò yí mi lọ́wọ́ mọ́ra fi ń pa ẹsẹ̀ mi yẹn gbogbo ẹ̀yin tẹ́sẹ̀ yín ti dúdú tí kò fẹ́ ṣí tó ti ṣì ẹ wá ra ọṣẹ yẹn kẹ́ máa fi pa kẹ́ tó lọ wẹ̀ ẹ gbogbo ẹ ṣe máa ṣí dànù ó máa ṣí tó máa fún yín ní fine colour gbogbo ẹ máa mọ́ lólóló bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní ìdáwọn nǹkan prayer ó wà available àwọn iṣẹ́ àdúrà lọ́lọ́kan òjọ̀kan ó wà ń bíbà ẹ pè mí mo wà available fún yín ojú òní tí wàdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù àní ṣàṣedànù ọ̀sẹ̀ yìí á lò yá ládùn fún wa aṣọ náà wà oúnjẹ ilẹ̀ wẹ̀yìn tẹ́ nídẹ̀ẹ́jà pàlà kíká
ẹja panla kíká ó wà, ẹja panla kíká is available. Kó tó tán ìgbín náà ó wà available, ìgbín yẹn dẹ̀ fine dáadáa, èmi náà ti sè ń bẹ̀, mo ti rí bó ṣe rí. Tẹ bá sòkè ní alẹ́ tó bá dàárọ̀ ẹ̀ sè ẹ̀ kọ́ ra bùrùkọ́ yín ní straight ẹ̀dá sọ́bẹ̀, ó dẹ̀ jẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ tún dé, ó ń lọ sọ́ọ̀ nìyẹn, tẹ bá gbọ́ ọ̀sán ló ṣe tó dẹ̀ fine dáadáa. Ẹ máa mọ̀ pé yẹ̀sì ìgbínlẹ̀ jẹ ìgbín mi tó bá ti yán tó bá ti gbẹ, tẹ bá jẹ ẹ ní fíìlì taste pé ìgbín ni, a kọ́ ṣe ṣàgìdì lẹ́nu náà, eléyìí ò rí bẹ́ẹ̀. Ẹ bá ṣe ń jẹ́ báyìí lẹ́tí mọ̀ pé ìgbínlẹ̀ ń jẹ. So èyí tẹ bá nìdí ẹ gbá mi láago, ó wà available, ojú òní ti wà. Ẹ má wá gbàgbé láti bá mi like ètò, kẹ bá mi share. A ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní àti ìdè, ó máa lágbára gan, kó túbọ̀ máa bá wa wo síta. Gbogbo àwọn nǹkan tó ṣókùnkùn sí wa tá àjọ mọ̀ yẹn, kó túbọ̀ bá wa wo gbogbo ẹ̀ síta. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ẹ má gbàgbé láti bá mi subscribe, kẹ bá mi share. Ó dàbọ̀.